èèyàn mi ẹ wò ó àṣírí ohun tó ṣẹlẹ̀ ní Ìbàdàn. Àṣírí ẹ̀ ti tú o àti ohun tó ṣẹlẹ̀ ní Oǹdó. Mo fẹ́ kẹ́ wá lọ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ bí ọmọ Lúkà ṣe ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí pé nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn rèé o, nǹkan tó ṣẹlẹ̀ nílùú Oǹdó rèé o. Ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. Kí ló ṣẹlẹ̀ nílùú Ìbàdàn kí tó padà wá sí Oǹdó state? Ẹ jẹ́ sáré kọ́kọ́ yan fún yín, ṣé mọ̀ pé mo sọ àwọn nǹkan kan fún yín ní pílánì àwọn aráabí láti gba ilẹ̀ wa. Oníkálukú wọn ni wọ́n ń lo techniques àti Fúlàní àti Ìgbò. Pín program yìí tẹ́ ń wò mí nínú Facebook, ẹ bá mi pín. Àti Fúlàní àti Ìgbò, oníkálukú ló ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí bí wọ́n ṣàṣe fẹ́ gba ilẹ̀ Yorùbá. Mo máa sọ continuously bí ìṣọmọ àlè Yorùbá tìrandéran mi Yorùbá ni. Egungun mi bẹ́ẹ̀ bá fọ́ Yorùbá ló máa tú jáde bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ yọ ojú mi báyìí ẹ̀ẹ́rì kan kọ Yorùbá sí. Ẹ̀jẹ̀ mi tẹ́ ẹ bá lọ tẹ̀sí ẹ̀ Yorùbá ló wà bẹ́ẹ̀. Yorùbá ló máa gbé jáde. Kò ní fún yín bóyá mo jẹ́ A tàbí mo jẹ́ B tàbí mo jẹ́ positive ratios tó nìkan. A gbé Yorùbá ní táwọn àti test blood yẹn tó ń gbé jáde nínú scomco gbé kí ní tẹ́ ẹ bá fi test. Tó bá ti lè gbé jáde ó máa sọ fún yín pé eléyìí ò Yorùbá ni. Wọ́n níbi tí mo ń lọ ẹ̀yin èèyàn mi ṣé àwọn pípù yìí wọ́n understand tó ń ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ ní plan. Àwa Yorùbá là ní plan àti tápù wọn àti káńtà wọn. Gbogbo wa là ń jẹ màlúù. Mo kàn ń sọ ni o, kì í ṣe àtàwa o. Mi gẹ́gẹ́ bí ẹnìkan mi dédé gbéra rí kí n lọ ní mo ra màlúù mo fẹ́ fi ṣe bẹ̀ jẹ. Mẹ́ran bá wù mí jẹ màá lọ gé bí mi lówó ti di ṣíkìn màá lọ gé oní kílò báyìí kílò máa jẹ. Ó níbi tí mò ń lọ. Àwọn ọmọ Yorùbá kan wà tí àwọn náà ti dìde táwọn náà ń ṣe bísínẹ́sì màlúù táwọn náà bá wọn ń ta màlúù ní ṣáṣá. Ní ọ̀dọ̀ mi lákùrẹ́ bí at least mo mọ ẹnìkan mi tí ẹ mọ̀. Èèyàn wa kan ló fẹ́ ra màlúù mo wá tẹ̀lé wọn lọ bẹ̀. Ló bá ń sọ Yorùbá sí mi, mo ní dájì mo lẹ́ ti pẹ́ nílẹ̀ yìí o. Mo lẹ́ ti pẹ́ ti di Fúlàní mo lẹ́ ti di Yorùbá tán. Ó wá bú sẹ́ni ó ní kí lòun. Àmọ́ ní ẹ̀bẹ́yìn Fúlàní ó ní kíni ó ní òun ṣe Fúlàní ó lọ́mọ Ìwó lòun. Ìwó ó lọ́mọ bíbí Ìwó lòun. Kódà Christian tún ni. Ó tún wá dárúkọ chọ́ọ̀chì tó tún lọ fún mi pé chọ́ọ̀chì báyìí lòun lọ. Mo wá dárúkọ ẹnìkan bẹ́ẹ̀. Ó wá tún dárúkọ èèyàn bíi mẹ́ta fún mi nínú chọ́ọ̀chì yẹn mo wá mọ̀ dáadáa. Tòrọ́ ọmọ sẹ̀lẹ̀ ọmọ ìjọ mi tún wá ní. Ẹ̀rẹ̀ ń ta màlúù ní díẹ̀ ilẹ̀ ní gbogbo màlúù olóhùn lòun ní. Kí ni mo fẹ́ mú jáde ni pé àwọn ọmọ Yorùbá kan wà tí àwọn náà ń ta màlúù táwọn náà ń ṣòwò ẹ̀. Wọ́n ń tà ní o kì í ṣe pé wọ́n ń dà o. Ṣé ẹ rí gbogbo ibi tí ẹ bá ti rí pé wọ́n ti gbẹ̀mẹ̀ ní ilẹ̀ ibi tó ti ta màlúù? Tẹ bá ráwọn Yorùbá tó ń ta màlúù bẹ́ẹ̀ ẹ múra dáadáa wọ́n máa ń fìtínà láìfù àwọn Fúlàní máa ń fìtínà láìfù wọn ni. Ó ní tí bàbá yẹn padà sọ fún mi ìtàn fojú ẹ̀ rí bó ṣe fìtínà láìfù ẹ̀ tó ṣàní láyé òun á dúró. The same thing yẹn ló ṣẹlẹ̀ ní Akínyẹlé tọrọ yẹn ti fẹ́ wá dìjà Fúlàní àti Yorùbá. Oríyọmí wá bọ́ síta ó bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ má jẹ́ ṣẹlẹ̀ ìrọ̀ ni Oríyọmí ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ láti bẹ̀ sáwa náà borí wọlé. Ẹjọ́ ìbàjẹ́ wà nídìí mi èmi kan fẹ́ dán bàjẹ́ wò. Kẹ́jẹ́ kí káwa gan bọ́ síbẹ̀ ẹjẹ́ kan ṣe orí ilẹ̀ Yorùbá níbẹ̀ káwa wò bóyá àwọn ló máa borí wa bóyá wa. Ẹ jẹ́ ká bọ́ síbẹ̀ ẹ jẹ́ kí ó dàrú káwa gan ká gbọ́ pé wọ́n mà ti ṣẹlẹ̀ ní Akínyẹlé o káwa náà tú síbẹ̀. Ẹ gbọ́ èyí tí àwọn obìnrin nínú TikTok ẹ má bínú ẹ lè má rí wò. Ẹgbọ́n kan tí Oríyọmí sọ kí kọ́kọ́ fún yín nìyẹn kẹ́ẹ̀kan gbọ́ kẹsẹ̀ tó wá lọ sí eléyìí tó ṣẹlẹ̀ ní Ondo State tí wọ́n bá ara jọra ní o gbogbo ṣe kọ́kọ́ mú láti ibi tó jìnnà. Ma fast yẹ. Ọmọ Nàìjíríà ẹgbọ́ ọmọ Yorùbá ẹgbọ́ ẹ dákun ẹgbọ́ ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ó dìjà o.
ọ̀rọ̀ Fúlàní padà bí orin tó ń lò tẹ́lẹ̀ náà ni ọ̀rọ̀ Fúlàní àtàwọn Yorùbá lọ́jà Akínyẹlé lọ́jà Akínyẹlé ẹ̀ka alẹ́ o baálé Akínyẹlé ẹ̀ka alẹ́ o ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ka alẹ́ kọmíṣánná pólísì ẹ̀ka alẹ́ o ẹ dákun àìlásọ lọ́rùn gbàgbà ó tún àgbérò ọmọ ìlú bẹ́ẹ̀ ni bàbá. ẹ bá wá nǹkan ṣe sí o ẹ bá wá nǹkan ṣe sí o ẹ bá wá nǹkan ṣe sí o ẹ má bínú kábíyèsí bàbá mi kábíyèsí Alákínyẹlé ọba Kínyẹlé wọn kó tí mo sọ lẹ́ẹ̀kan jẹ ẹ dákun àdàdàlẹ lẹ́yìn ọlọmọdé wa padà ẹ̀yìn ọba kábíyèsí Alákínyẹlé ọba Kínyẹlé ọba James ẹ dákun ẹ jẹ́ ń sún. màálù lélẹ ìwé màálù rẹ bò tó lu ara ẹra màálù wá wọn ní bínú ń dárí yìí náà wọn lè gbàgbẹ já sí Niger State ọmọ ara màálù wá o ìyẹn ara màálù Dákẹ́lé. ìyẹn ọmọ Yorùbá yẹn ní owó sún síwájú ní ògèdè tètè fásitì ọmọ Yorùbá yẹn iṣẹ́ tó ń ṣe ń bẹ nínú ibi tán ti ta màálù l'Ákínyẹlé yẹn òun náà bá wọn ń ta màálù ní ó fi ń ṣòwò ó wá gbéra ó níbi tán ti ta màálù ní nọ́ọ̀tì tó ń pè ní bí bóyá bí ní yáwá àbí bí ní yáwá ń bí ní òun ni bàbá ń sọ yẹn ó ti ra màálù yẹn ó dẹ̀ òun ni wọ́n ọmọ Yorùbá yẹn ló lọ sí nọ́ọ̀tì lọ́hùn-ún ó ra màálù ẹ̀ bó ṣe ń ra nǹkan ẹ̀ ó gba rìsíìtì ó gba gbogbo ẹ̀ ó dẹ̀ kó bọ̀ ẹ máa gbọ́. ó tún àwọn màálù tọ́ra alẹ́ ó pọ̀ wọ́n ní Fúlàní kan bá dé ọba nàka sí pé màálù òun lélẹ́yìí. ṣé ń gbọ́. ẹ kọ́ lọ́ra màálù wá ó sì kó rìsíìtì àti rìkọ́dì bí wọ́n ṣe ń gbẹ́ tó ta màálù fún gbogbo ẹ̀ ó ṣe wá Adébísí ló kọ rẹ̀ ń jẹ́ Ibrahim Adébísí ó sì kó gbogbo ẹ̀ màálù òun lélẹ́yìí màálù rẹ bò tó ń nọ rẹra màálù wá ó fi gbogbo rìsíìtì of everything hàn ọba ní rárá o kò sí tọ́jọ́ o ọ̀rọ̀ bá sọ̀fẹ́ di kàyàkàyà yóò di ọ̀wọ́ o ọkùnrin Yorùbá tó lọ ra màálù ọba kọjá sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ọlọ́ọ̀fẹ́jọ́ sùn. ṣé ń gbọ́. àwọn ọlọ́pàá pé Fúlàní tó fẹ́ mú màálù wọ́n ní wọ́n mú dọ́dọ̀ wọ́n arrest ẹ̀. ẹ gbé programu yìí. nígbà ya wọn filẹ̀ yóò yọjú àwọn eléyìí ṣàgbóyè ọ̀dọ̀ ọlọ́pàá ń bọ̀ lọ ẹgbọ́rọ̀ ìdé wọ́n ní àwọn ti pe àwọn èèyàn rẹ̀ ni wọ́n yọjú wọ́n fún bẹ́ẹ̀dì ní àwọn ṣèkínní kan ni àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ní mọ́tò yìí làwọn ọlọ́pàá kan bá dé láti Niger State yóò bá ní ọkùnrin onímọ̀ọ́lù tọ́ra mọ̀ọ́lù tẹ́fẹ́ mú ẹ. ṣé níbi tí mo fẹ́ lọ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní Ìbàdàn l'Ákínyẹlé ní Ìbàdàn ẹni tó dẹ̀ ní màálù kó evidence gbogbo tó fi ra wá àti fídíò tó ṣe níbi tó ti ra màálù àti rìsíìtì tó fi ra màálù ó kó gbogbo ẹ̀ jáde ṣùgbọ́n Fúlàní yẹn bàbá yìí sísì pé òun ló ní ó yẹ kẹ́ ẹ mọ ibi tí àwọn pípù yẹn lọ wọ́n ti rí bí bísíǹsì àwọn ni kò sí kan tí Yorùbá ń wá ń bẹ̀ irú ẹ̀ náà ní ipò kílẹ̀mù fún wa nílẹ̀ Yorùbá bó o fẹ́ ra building materials ipò àjẹkù máa yí ẹ báwọn ló ní electronics wà láwọn ni ẹni spare part mọ́tò wà láwọn ni wọ́n ti rí bí nǹkan wọn àwọn pípù náà ti rí gbogbo bísíǹsì yẹn náà pé ẹni tí tó ní ṣe pẹ̀lú mọ̀lú àwọn lónìí sọ ọmọ Yorùbá ò gbọdọ̀ ṣe é wọ́n mọ̀ ọmọ ń wá ẹnìyẹn ní kó yóò tà dáadáa kéèyàn tó lè rí owó kó jọ gbé odidi tírélà lọ sí nọ́ọ̀tì kó lọ fi lóòdù màálù kó ra màálù kó lóòdù ẹ̀ sínú ẹ̀ wá ẹ mọ̀ pé ó ti ń rí ṣe nídìí màálù wọ́n mọ̀ ọmọ láti wọ́n fẹ́ frustrate life ẹ̀ wọ́n fẹ́ hàn léèmọ̀ kó lè kúrò nídìí iṣẹ́ yẹn káwọn lè ráyè máa ṣe tán fẹ́ ṣe lọ òun ní ibi tí wọ́n ń ṣe yẹn kì í ṣe pé wọn ò mọ tán fẹ́ ṣe ibi tí wọ́n wá lọ ó lọ fọlọ́pàá pé tó òun ò ní gbé ẹjọ́ sọ́wọ́ ara òun o ó pe ọlọ́pàá ní Ìbàdàn bẹ́ẹ̀ l'Ákínyẹlé pé ẹ wá dá sọ̀rọ̀ yìí ọlọ́pàá wá gbé Fúlàní yẹn àwọn èèyàn ẹ̀ wọ́n bèèlì ẹ̀ jáde nígbà tí wọ́n máa bèèlì ẹ̀ jáde kẹ́ ẹ bá lè mọ̀ tá a bá sọ̀rọ̀ ẹ̀ níṣẹ́ là ń sọ tó wù wá Fúlàní yẹn ó kúrò ní gbogbo Ìbàdàn pápátá ó pọ̀ ní Niger State lọ ó lọ gbé ọlọ́pàá láti Niger State pé kó wá sí Ìbàdàn kó wá gbé èèyàn ní Ìbàdàn níbi tó ti ń ta Fúlàní tàmàlú ní Ìbàdàn ẹ gbọ́ kí n tó kọjá sí ibi. làwọn wá gbé lọ wọ́n bá lọ ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀dọ̀ àwọn ọlọ́pàá mọ́níyà láti bẹ̀ ní wọ́n bá tọ́ fáwọn ilé wọn lọ́rọ́ ó dì yá gẹ̀kú ní wọ́n bá ní ẹyin ọkùnrin àwọn ọlọ́pàá tí wọ́n láti Niger yìí o wọn ò ní padà Niger láì jẹ́ pé wọ́n
ṣé ń gbọ́. nínú ọjọ́ mọ̀ wá jà wọ́n lọ pẹ́ ni bóyá ni wọ́n ṣe gbé Ibrahim Adébísí lọ Niger. ṣé ń gbọ́. Ó ní nítorí ìdí èyí kí wọ́n provide Ibrahim Adébísí àwọn ọlọ́pàá tó wá láti Minna ní Niger tó wá láti Minna yẹn tí wọ́n fẹ́ gbé Ibrahim Adébísí lọ Minna wọ́n sì wà nìbàdàn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. ṣé ń gbọ́. wọ́n sọ wípé tí àwọn ò bá gbé Adébísí lọ sí Niger lọ́hùn àwọn ò ní filẹ̀. ẹ jẹ́ kí n garanti yín pẹ̀lú kinní kan tí wọ́n bá fi Adébísí yẹn gbé kò ní dé Niger tí wọ́n fi máa pa wọ́n fẹ́ lọ pa ni. ẹ lọ́mọ yẹn Yorùbá ẹni títí ẹ délé nílẹ̀ rí òun ẹ̀ mọ́tẹ́ni títí ẹ bọ̀ lọ́la o. Adébísí yẹn lè má léèyàn ó lè má lẹ́nikẹ́ni tí wọ́n bá gbé èmi àtẹ̀yìn mọ̀ pé wọn ò ní gbé dé Minna wọn ò ní gbé dé Niger State tí wọ́n ti gbọ́ náà wá gbé wọ́n máa pa sọ́nà náà. ẹ gbọ́ débi kan. ọ̀rọ̀ yìí o àwọn Yorùbá tí wọ́n wá wà ní ìṣọ́ ẹran yẹn ti ta màálù lákẹ́ ẹlẹ́wà ní láyé àwọn ò ní gbà ìtọ́gbàgbà làwọn fún kó tó di ìjà ẹlẹ́yàmẹ̀yà ẹ dákun ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin DSS ẹ jọ̀ọ́ ẹ bá wa intervene ni o ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin DSS ẹ̀yin SIB ẹ̀yin civil defence. ibi tí mo wá lọ gangan nìyẹn pé bàbá sọ pé kó tó dìjà ẹlẹ́yàmẹ̀yà DSS kìíní kan bá wọ́n dá sí DSS gbogbo àwọn tẹ́ ẹ̀ ń pè pé kán dá sí gómìnà ìgbà ní àwọn oníkábíyèsí ìgbà kòkò sásùn ní dá sí àfi tó bá dá wàhálà àfi tí wàhálà yìí bá délẹ̀ tán. ẹ wá gbọ́ ẹ̀yin Yorùbá tẹ́ ẹ wà níbi tí wọ́n ń sọ yìí tẹ́ wà lákínyẹlé tẹ́ ẹ bá fi gbà kí wọ́n gbé kankan lọ nínú yín kí wọ́n gbé Adébísí lọ tàbí kankan sẹ́ẹ̀ nínú yín àìdàmọ̀lú yín lásán tẹ́ ẹ fowó yín àwọn ògbójú yín tẹ́ ẹ bá fi gbà kí wọ́n gbé kankan lọ ọmọ àlè pọ́nbélé ní gbogbo yìí ní ìfẹ́ mọ bẹ́ẹ̀ ṣe tó ọmọ àlè ní yín tẹ́ ẹ bá jẹ́ kán gbé kankan lọ. ọlọ́pàá tó bá jáde tó kojú yẹ kojú ẹ̀. ṣé kò sọ́lọ́pàá lọ́yọ̀ọ́ state ni ṣé bẹ́ẹ̀ ni ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ ṣe ọpẹ́rẹ́tì nìyẹn tí àwọn ọlọ́pàá kan bá from other state tán láwọn fẹ́ wá gbéyàn ní state yìí ló dẹ̀ jẹ́ pé kéèsì tó ṣe tí wọ́n lè settle within area commander tàbí tó dé divisional headquarter gan tó lè settle bẹ́ẹ̀ ni wọ́n wá ní kán máa bọ̀ láti Niger State kan wá gbéyàn níbí kí àwọn olóhùn kó tún jẹ̀bi lórí nǹkan ẹ̀ tó fọwọ́ ara ẹ̀ rà ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí pé nǹkan ti ṣe wá jìnnà ṣe rí pé wàhálà ti wà jìnnà àwa là ń fojú wo pé kò sí kankan má jẹ màlúù ọ̀pọ̀lọpọ̀ wa ò lè ṣaláì má jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò lè ṣaláì má ṣe patí ọmọ Yorùbá mi ń ṣe patí ó ń pa màlúù 10 ọmọ Yorùbá mi ń ṣe patí ó ń pa màlúù 20 ọmọ Yorùbá mi ń ṣe patí bó bá ṣe lówó sí ó pa 30 àtúnṣàsùn bẹ àtúnṣe oríṣiríṣi ó níbi tó ti rà á tá a bá dìbò tá a bá ń kówó fáwọn Fúlàní tá a lọ ń rà lọ́wọ́ wọn number 1 á help wọn kódà ọmọ Yorùbá tó lọ tún rà yẹn gan-an ó kọ ohun gan kí ṣe kó ràn wá lọ́wọ́ bọ̀dá ṣàbẹ̀pọ̀ ọmọ Yorùbá ní Yorùbá business ni òun ló ń tàǹkẹ́ ẹ̀ ṣùgbọ́n àwọn pípọ̀ yóò fẹ́ Yorùbá ní díẹ̀ wọ́n fẹ́ máa ṣe nǹkan wọn torí oríṣiríṣi yàásí tí wọ́n máa kà sórí màlúù fún yín kẹ́yìn náà dẹ̀ rà eléyìí tí wọ́n bá sùn eléyìí tí wọ́n ka tírà sórí ẹ̀ eléyìí tí wọ́n ka kùkúrú nígbà náà tí wọ́n kà sórí ẹ̀ lóríṣiríṣiríṣiríṣiríṣi ẹ̀dẹ̀ ń rà ẹ̀ ń pàjẹ́ ẹ̀fí ń ṣe patí ẹ̀fí ń ṣe gbogbo ẹ̀ ikú ọ̀dọ́ dẹ̀ ń pọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ nílẹ̀ Yorùbá ẹ máa rọ́gbọ́n 40 50 tàdédé kú wọn á tún celebrate life well spent this and that Yorùbá orí mi lu aago tí wọ́n bá gbé kankan lọ mú mu jí nínú èèyàn ọmọ Yorùbá tẹ́ wà lákíyẹlé ní ọjà màlúù yìí tẹ́ ẹ bá gbà kí wọ́n gbé
Adébísí lọ. Èpè ìran alálẹ̀ ilẹ̀ Yorùbá ó máa mọ gbogbo yín ní tẹ́ bá gbà kan gbé lọ. Mi ì ṣe Nnamdi Kanu pọ̀ mọ́ sọ ilé tí ọlọ́pàá Ìbàdàn, ọlọ́pàá Ọ̀yọ́ State Command tí wọ́n wà lè gbọ́ ilé kan tètè dá sí. Under the law, I don't think they has any right láti wá from Niger State báwọn fẹ́ wá arrest èyàn níbi. And according to dáwà gbọ́, tí ọlọ́pàá bá kúrò ní state kan tó fẹ́ wá múyàn ní state kejì, a lọ rìpọ́ọ̀tù ní state command state tó ti fẹ́ wá gbé yàn ní a rìpọ́ọ̀tù ń bẹ̀, á dẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀, á gbé kéèsì yẹn débẹ̀, á sọ fún un pé wọ́n á ṣẹ̀ wá ń wò wá pé this case let us release it for you, á dẹ̀ release a máa gbé lọ tó bá ní bó ṣe jẹ́ tó lè release fún ọ tó máa gbé lọ. Compare tó ń tà sọ nípa ẹ̀ yìí tó jẹ́ pé kì í ṣe Minna, kì í ṣe Niger State ló ti ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ State l'Ákínyẹlé n'Íbàdàn bẹ́ẹ̀. Wọ́n fẹ́ wá gbá Débísí lọ, mo ń garanti gbogbo yín lẹ mọ̀, this is not a matter of pé bóyá à ń sọ àsọdùn. Tí wọ́n bá gbé ọkùnrin yẹn tí wọ́n bá gbé lọ, wọ́n fẹ́ lọ pa ni, ó ti ṣúọ̀ jù, wọ́n fẹ́ lọ pa ni. Èyí tí Fúlàní fojú wa ń rí nílẹ̀ Yorùbá òun lẹ rí yìí o. Àrà tí Fúlàní ń fi ojú wa ń rí lẹ rí yìí o. A dẹ̀ sọ fún ọmọ Yorùbá lójoojúmọ́ à ń tẹ̀ mọ́ wa létí. Ìgbésẹ̀ bá a ṣe fẹ́ máa bá lọ rèé. O ò lè move freely, o ò lè rìnrìn tó wù ẹ́, o ò lè ṣe tó fẹ́, o ò lè jẹun tó fẹ́. Fúlàní ń sọ categorically fún àwa Yorùbá pé àwọn fẹ́ mẹ́kì wa kan lẹ́sẹ̀ tó jẹ́ pé tí àwọn ò bá sọ̀rọ̀ a lè gbé ayé a lè sí láyé. Àwọn làwọn máa fún wa ní nǹkan tá a máa jẹ, oúnjẹ àti bóyá tún fẹ́ jẹran ẹran tó wù wá jẹ. Agbára lè fi lè rí ewúrẹ́ Yorùbá mọ́, ewúrẹ́ ìbílẹ̀ kẹ́ ẹ tó lè rí o máa pẹ́ ẹ́ di àwọn abúlé àwọn ìlú tó jẹ́ pé wọ́n jìnnà sáàrin ìgboro, àwọn lẹ ti lè rí lóka ewúrẹ́ tó ń pàjẹ́ sí wọn ní ràgó, àwọn ewúrẹ́ tó ń kó wá láti nọ́ọ̀tì ni ìmí àgbẹ̀ gbogbo èèyàn lájáde ẹ̀dẹ̀rà àtúnyẹ. Hardly la fi lè rí ewúrẹ́ ìbílẹ̀ mọ́, kò sí ẹ̀ lè rí mọ́. Àwọn pípọ̀ yìí ti ṣe wá, wọ́n ti bà ayé ìran Yorùbá jẹ́ débi wípé báwo kó ẹwà wá ẹ̀ jẹun, báwo bẹ̀rẹ̀ ìsìnkú yìí ẹ̀ jẹun, báwo kó fúrúùtù wá ẹ̀ jẹun, báwo gbé wúrẹ́ wá ẹ̀ jẹ, báwo bá màlúù wá ẹ̀ jẹran, kò sí kankan kẹ́ẹ̀rí jẹ mọ́. Kò sí anything tí ìran Yorùbá lè produce mọ́ àfi tán bá ṣàkó gbogbo ẹ̀ wá fún mi. Níbi tó jọ mí lójú dé, mo ti sọ̀rọ̀ yìí fún yín, mo lọ sí ìlú Ìdànrè, mo lọ campaign Yorùbá Nation nínú ọjà. Mo wá dé inú ọjà yẹn, mo wá rí tí ibi tó ti ń tepo, mo ṣáà rí tán lòdù, wọ́n kó mọ́tò kí ló ń pe mọ́tò ńlá wọ̀nyí J5 wọ́n tó lọ, ìkíní lòdù epo kún bám, ìkejì epo kún bám, ìkẹta epo kún bám, ìkẹrin epo kún bám, ìkarùn-ún mọ́tò wọ́n wá tò sẹ́gbẹ̀ẹ́ títí wọ́n lẹ́ẹ̀kan náà máa ń gbéra, wọ́n tò ó fẹ́ tó 9 J5 wọ́n lòdù ẹ̀hún kún bám. Ọjà kan ṣoṣo nìyẹn o ní Ìdànrè, wọ́n lòdù ẹ̀. Àwọn pípù yìí àṣẹwáṣà wá gbọ́ pé wọ́n á ra epo yẹn wọ́n á kó lọ sọ́dọ̀ wọn lọ́hùn. Ọlọ́run ló mọ àrà tán lọ dá sí, wọ́n á ṣẹ̀ tún wá kó padà wá tà fún wa níbi, àwọn èèyàn wá tún rà á, wọ́n á tún kó lọ sẹ́kọ̀ọ́, wọ́n á kó lọ Ọ̀yọ́, wọ́n á kó lọ Abẹ́òkúta, wọ́n á tún lọ tà á. Àwọn aláìmọ̀ kan tọ́jú ọmọ Yorùbá wọ́n ṣàrí pé po ni àwọn náà tún rà á. Understand nǹkan tí àwọn pípọ̀ ìtura àti ṣe, wọ́n fẹ́ gé ọwọ́ yín mẹ́rẹ̀ẹ̀rin, ọwọ́ yín méjèèjì kan gé kúrò, kan gé ẹsẹ̀ yín kúrò, so that àwọn aláwa máa fìdí yín. Ìgbà tó bá wù wọ́n ni wọ́n á gbé òkèlè sí ẹlẹ́nu. Tí wọn ò bá ti fẹ́, wọn ò ní fún ẹ, kó o má lè jẹ, kó o má lè ṣe ohunkóhun. Òun lẹ rí tó ṣẹlẹ̀ yìí o
ní Akínyẹlé the same thing yẹn ó fara pẹ́ lélẹ̀ tó tún ṣẹlẹ̀ l'Ondo State màá tún play yẹn fún yín sí i tó Ondo State yẹn tún lágbára o tòrọ kó àwọn èèyàn sá lọ ní kójẹ nídìí kó wọn lọ nìyẹn kí ló ṣẹlẹ̀ nínú ọjà kan wà nílùú Ọ̀rẹ́ àwọn pípọ̀ ti sọ̀rọ̀ ní gbogbo ìtọ́pẹ̀ náà dìgbò Ọ̀rẹ́ kankan yẹn Fúlàní ti sọ̀rọ̀ ní gbogbo bẹ́ẹ̀ pátápátá ọjà tá à ń sọ yìí ojoojúmọ́ ni wọ́n ń ná ọjà yẹn àwọn obìnrin dẹ̀ máa ń wá from far place látàwọn àrọ́kọ wọ́n kó ọjà wá síbẹ̀ wọ́n ẹlòmíì àkótí ẹ̀ wá ta àwọn míì àti bẹ̀rẹ̀ lọ àwọn obìnrin kan wá gbéra láti wọ́n pẹ̀lú yẹn ní Ìfòsàn ibẹ̀ làwọn obìnrin yẹn ti ń gbéra bọ̀ wọ́n lòdù ara wọn sínú mọ́tò inú mọ́tò yẹn wípé ọjà yẹn ni wọ́n ń lọ obìnrin nìkan ni mọ́tò yẹn lòdù yàtọ̀ sí dráìvà àti kọ̀ǹdọ́tọ̀ àwọn nìkan ni wọ́n jọkùnrin gbogbo bọ́ọ̀sì yẹn gbogbo àwọn tó kù nínú ẹ̀ pátá obìnrin ni gbogbo wọn pátápátá wọ́n wá ń dẹ́rù wọn lọ vúúvú wọ́n dẹ̀ débì kan láàárín Ìdànrè sí ibi tó pè ní Ìfòsàn yẹn sí wọ́n débẹ̀ àwọn Fúlàní yìí yọ sí wọn wọ́n ní wọ́n ṣá dráìvà yẹn wọ́n ṣá wọlé wọ́n rẹ́ wọ́n pa instantly wọ́n rẹ́ pa màá play ẹ̀ fún yín sí kẹgbọ́n kan tí àwọn tó yí ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn kọ̀ǹdọ́tọ̀ mi mọ̀ bí àwọn náà pààyàn náà sọnù náà gbogbo àwọn obìnrin tó wà nínú mọ́tò yẹn wọ́n kó gbogbo wọn pátá wọ́n kó wọn lọ níbi táwọn ẹni ẹlẹ́ni ti ń wá ọrọ̀ ajé wọn lọ tó ti fẹ́ lọ tà tó ti fẹ́ lọ rà tó fẹ́ jẹ tẹni tó dé láyé o àmẹni tó máa tàn lọ́la lọ́jọ́ tá a pariwo bọ́dà wa Ẹniọlá Ọ̀jájúní ó ṣòṣèlú ni ó kápá sókè Nàìjíríà àwọn Nàìjíríà làwa dúró fún Nàìjíríà vote for Ẹniọlá Ọ̀jájúní èmi ni nígbà táwọn ará bí kí lágbájá mọ́lẹ̀ wọ́n kún di oníyẹ̀yẹ́ ìtútútútútútútútú ìdí ẹ̀ṣẹ̀ jẹ̀ tùrùrù àtẹ̀jà tó bíbí ti Jésù ó tún jáde nídìí ó mọ̀ pé yes kí ìbá ìṣàwọ̀ láti ìgbà yẹn ẹ̀rí gbogbo etí jẹ tí Ọ̀jájúní lẹ rí ẹ̀mẹ́ni tó máa kàn lọ́la ọjọ́ tí bàbá Olúfáláyè tí wọ́n wá sínú oko ẹ̀ tí wọ́n wá gbé bàbá lọ ìlẹ̀kẹ̀ ọrùn bàbá ẹ̀mọ̀ bàbá ti jẹ olú ó ti joyè ìlẹ̀kẹ̀ bàbá náà fi róòlù bàbá tán fi róòlù ẹ̀ lọ́rùn tán fi wọ́ ìwìrìrì wọ́n fi wọ́ bàbá lọ sínú mọ́tò ẹ̀ tó ń wọ́ sínú mọ́tò tán fi wọ́ bàbá lọ bàbá rìn ìgbà tán débi tán fẹ́ tán nídìí mọ́tò wọ́n bẹ̀ sí ní gbé bàbá rìn ẹsẹ̀ bàbá fẹ́ kẹ́ ìrètí wò ní ní ayé ẹ̀ ó rìn wọ́n na Kíjàní dání wọ́n na oníyẹ̀yẹ́ gbogbo wọn tí wọ́n pẹnu mọ́ tí wọ́n ní kò sí kan tó kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá wọ́n na last card tí ẹ lẹ́rí ọ Ọ̀jájúní lẹ́rí ẹ̀ẹ́mẹ́ni tó ń bọ̀ lọ́la bóyá former governor yín ló máa kàn lọ́la bóyá former senator yín ló máa kàn lọ́la bóyá former house of rep yín ló máa kàn lọ́la bóyá former speaker yín ló máa kàn lọ́la bóyá ọba gan-an tó gbé tí ọmọ pọ́npọ́n bá kan láìpẹ́ ìtàn ṣe sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ tí ì filẹ̀ tẹni tó dé láàrí ẹ̀ẹ̀mẹni tó máa kàn bọ̀ ẹ̀bẹ̀ tẹ̀mí ń bẹ àdúrà tí mò ń gbà lójoojúmọ́ ni pé Ọlọ́run jẹ́ kó máa kan àwọn ẹ̀ẹ̀kàn àwọn ni kó kàn àwa tí ò sí tá a jẹ́ ìgbọ̀mọ̀ jẹ́ kí burúkú kàn wá wọ̀ lọ́wọ́ àwọn ẹ̀ẹ̀kàn nílùú àwọn ni kò jẹ́ ká gbogbo dẹ̀ tún sọ ẹ̀yin Fúlàní tẹ́ bá rí fídíò mi wò bí ẹ má rí mi bí pé mo jọta yín ẹ má wá kọlù bí kò sí tí mo ní ṣùgbọ́n ṣe ráwọn wíìsù wọn yẹn former rep former senator former governor former this former that kódà ọba ẹgbẹ́ wọn ẹ bá gbé mi lọ́tọ́ tẹ́ ẹ bá ti sọ pé 200 million lówó yín tí wọn ò bá ti tètè kó wá ẹgbẹ́ orí wọn ẹ kọ́kọ́ gé apá wọn ẹ má gé orí tẹ́ ẹ bá ti sọ pé kó 200 million wá tó bá ti ná ẹ kọ́kọ́ gé apá wọn kan píá ẹgbẹ́ sọnù ẹ tún bẹ̀rẹ̀ negotiation pé nítorí pé a ti gé apá kan ó yá ẹ fi ṣe 150 million tó bá sọ pé ẹjọ́ ní 150 100 là ní ẹ gé apá kejì
ẹ bá wa dí pẹ̀lú wọn dáadáa, ẹ gún ìdí wọn, ẹ gún ẹ̀gbẹ́ wọn, ẹ yọ ojú wọn. Tẹ́ ẹ bá ti gbé wọn lọ, ẹ má fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ padà wálé. Irú ọjà tó ní ká gbé lọ yóò yẹ kẹ́ bá mi gba ojú ẹ̀ kan. Tó bá dé kó jójú kan péré la máa lò. A máa rántí for life. Ìgbà tí Nàìjíríà ṣe fóun rèé. Ẹ̀yin bandits, ẹ̀yin terrorists, ẹ̀yin kíní kan tẹ́ ń gbé yẹn jọ̀ọ́. Àwọn kan tẹ́ bá ti bá wa rí pé ẹ gba ojú wọn kan tàbí kẹ́ ẹ gba apá wọn tàbí kẹ́ ẹ sáà make sure pé ní pẹ̀lú wọn ilé tó bá dóko nínú ẹ fá owó ẹ̀ kúrò kẹ́ ẹ fi nǹkan rán so that tó bá padà délé lẹ́yìn tó sanwó á mọ̀ yín pé yes kíjì pa kì í ṣàwọ̀ tó bá survive ẹ̀. Ọlọ́run tó fi yín ṣe olórí, mo tẹnu mọ́ bàbá tèmi wà lé Ọlọ́run ò fi ṣe gọ́vnà, bàbá tèmi wà lé Ọlọ́run ò fi ṣọba, bàbá tèmi wà lé Ọlọ́run ò fi ṣe sẹ́nétọ̀, kò fi ṣe rẹ́pù, kò fi ṣe pírẹ́sídẹ́ǹtì. Ọlọ́run yàn yín, ó sọ yín di gọ́vnà, ó sọ yín di rẹ́pù, ó sọ yín di gbogbo ẹ̀. Ẹ wá ń fi wá ń ta káàtì, ẹ fi ọmọ Yorùbá ẹ fi wá ń ta fàlà, ẹ fi wá ń dára tó wù yín. Ẹ̀yin bọ́ndìtì ẹjọ́ ẹ bá wa gbójú wọn, tẹ́ bá kú wọn lọ, ilé tó bá ṣagídí ẹ bá sọ̀hún. Àwọn ìran ọmọ wọn máa rántí pé yes Fúlàní ló pa bàbá àwọn tàbí Fúlàní ló pa ìyá àwọn. Ṣé bá ń tẹmọ yín létí yẹn ní kò jọ yín lójú yẹn ní kò kàn yín ni. Good. Ẹ gbọ́ kí n tó wá sọ conclusion mi fún yín lórí ọ̀rọ̀ wọn. Ẹ gbọ́ nǹkan tí wọ́n mú wá o. Mo fẹ́ play voice ẹni tó send kẹ má kàn rò pé ṣe ni mo sọ̀rọ̀ lásán kí ṣe má ṣe wá jíṣẹ́ ọba yẹn má ṣe wá jíṣẹ́ fún yín. Ó ní mo tún ju voice note yẹn sí. Olúwa o. Ó ní mo ju kinní sí ìwò. Ó ti rí. Ẹ máa gbọ́ o. Kò láòdù dáadáa gbọ̀tẹ̀ ṣáà gbọ́. So àmọ́ ìbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ àbámọ̀ gbogbo ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí aago méje ní àná tuesday aago méje pm. Aago méje ní ìṣẹ̀lẹ̀ àbámọ̀ yẹn ṣẹlẹ̀ lánàá ni o, àná 7 pm lánàá, alẹ́ àná. Láti ọ̀rẹ́ ilé ó sì kí òfòsù tó já wọlé. Òfòsù. So àwọn bandits àwọn àgbélébà. Ṣé ń gbọ́? Tàbí Fúlàní bí wọ́n sì jáde sí ọ̀tún wọn ní gbogbo àwọn tí a lè wà ní inú ọjà ọ̀rẹ́ ibi lọ́pọ̀lọpọ̀ especially at one bíi provision onímọ́tò kan wà tí wọ́n máa ń pè ní máa sí alẹ́ àṣẹ olóró ẹjẹ ìsúnmọ́wájú. àwọn ọ̀sẹ̀ sí sàládà títí tí. Ṣé ẹ gbọ́ wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣaládà wọ́n ṣá dáìbà yẹn ládàá tó fi kú. wọ́n kó wọn wọnú gbó lọ. Wọ́n kó gbogbo àwọn obìnrin yẹn wọnú gbó. dẹ́rẹ́bà láyé kó lè já àwọn kọ̀dọ́tọ̀. Àti kọ̀ǹdọ́tọ̀ wọ́n gbé kọ̀ǹdọ́tọ̀ náà lọ pẹ̀lú àwọn obìnrin yẹn. àwọn tí wọ́n kó wọnú igbó lọ tó jẹ́ òtúrà sàn obìnrin làwọn tó máa ń rà kọ̀dọ́tọ̀ ẹ̀yàn jẹ́ ọkùnrin àti dírẹ́bà wà nínú ẹ̀. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ọjà táwọn ará ọjà wọn pátá mọ́ òun lọ. Wọ́n pé ilẹ̀ ti sùn. Ìka nínú àwọn obìnrin tí wọ́n kó òkú lọ ẹ̀sìkì. Wọ́n lọ sáwá sí ìlú àti wọ́n pè ní ilé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. Wọn ò tí ì rí wọn bá jáde wọn ẹ má jẹ́ kí n gbé sáyẹn torí níyẹn ò láòdù mí ìdẹ gbé spíkà síbí.
wọ́n fi gbé kọta lọ́dọ̀ wa níjọ́ Sunday. ẹgbọ́n kan tẹ́nìkan sọ o. tí wọ́n dé torí mi délé àwọn tó ṣe ìbánisọ̀ gan ẹjọ́ kan mọ̀ nínú ìlú yẹn pé tí ẹ bá ti fi ayé sílẹ̀ ẹ kú ẹ bá ti kú gbé. ṣé ẹ gbọ́. àwọn babaláwo pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe everybody ilé tí ń ṣúyàgò yọ Sunday yẹn ọ̀nà wọn ní Fúlàní tí wọ́n lé òtẹ́ bá rí everybody tún síta ni pẹ̀lú àdá pẹ̀lú ìbọn. ṣé ẹ gbọ́. níbo ni wọ́n wà. ṣé ẹ gbọ́. unfortunately bàtà máa débẹ̀ àwọn Haúsá tó lu aṣọ mórí tó wá kó ìkúrọ̀ wọn bá àwọn ọmọdé station tí wọn tó ń ṣẹlẹ̀ wọ̀nyí òkú sọ́wọ́ wọn tó wà ní káàpù ọ̀dọ̀ yẹn wọ̀nyẹn àbí ní ìlú yẹn. ṣé ẹ gbọ́. ẹ̀yin tẹ́ wá sọ̀rọ̀ ẹ báyìí ẹ lọ orí kábíyèsí ìlú yẹn kó ń fààyè sílẹ̀ kó lu àbúkàkiri. àwọn kábíyèsí kankan gbàgbọ́ dé. kapitẹ́nì kan ayé escape tó bá ti fọwọ́ nùgbò yẹn kò síbi tó fẹ́ẹ́ rìn dé ẹ̀ má bá wọn. èèyàn náà ni wọ́n náà àwọn ẹ̀ṣẹ̀ bọ́ra wọn kó wọn wọ́n dẹ̀ ń rìn lọ. táwọn bọ́ ìṣọ̀dọ̀ ìlú bá dìde tó bá tó 40-50 wọ́n gbàgbé nípa ìbọn tó wà lọ́wọ́ wọ́n fọ́ sínú gbé káàkiri gidigidi máa bù wọn ẹ̀sán ẹ̀mọ́ ìka múra wa ní gọ́gọ́ kò sí nǹkan kan lọ́rùn Fúlàní pàṣẹ máa bẹ̀rù tí ojú máa bá wa tó máa pa gbogbo àtọ́ ni. bẹ́ẹ̀ni. ní èdè ṣẹlẹ̀ dọ̀mí lẹ́gbẹ̀ẹ́ sọ́jà mo fún òwe yes people are ready for war. we are ready we are more than ready eléyìí tá a tẹ ẹ̀gbọ́n yẹn ló dòun yìí we are more than ready. We are more than ready. Bàbá yìí òun ṣàlàyé tiẹ̀ pé àwọn ará ìlú tí wọ́n lọ kidnap yẹn tó ti kó wọn lọ yìí àwọn ará ìlú yẹn gangan àwọn gan ló wọ́n yọjọ́. Gbogbo èèyàn wá bẹ̀rù ẹ wo dídí àwọn ìlú tí wọ́n lọ kọlù ní Niger State wọ́n ti lé ọ̀pọ̀lọpọ̀ kúrò nílùú gbogbo ìlú odindi ìlú ẹjọ́ sí kò sí yóò tún nílùú ni. Ìbẹ̀rẹ̀ ẹlòmíì ní ṣé yóò tún á lọ kojú ìbọn ní ìbọn burúkú dà tí ẹ bá sọ pé kí ṣé kò sí babaláwo nílùú ni kò sáfàá nílùú ni kò sáwọn wòlíì nílùú ni. Kẹ́ẹ̀kan báyìí agbára tùgẹ́dà kẹ́ fi yán ilẹ̀ fún wọn tán bá gba ẹsẹ̀ lé ilẹ̀ yẹn báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní dàbọn bora wọn tán para wọn. Èmi ti rí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó dùn mí ni bàbá yẹn ò sí láyé mọ́ nílùú mi. Táwọn ọ̀tá bá ti ń bọ̀ nínú ilé ẹ̀ báyìí tó ti dẹ́nu ọ̀nà ẹ̀ báyìí kán wọlé báyìí wọn kọjú ìjà síra wọn ni wọ́n lura wọn àlùfẹ́ kú mi àfi tó bá wá fún wọn lẹ́rọ̀ tó bá ti discover pé nǹkan tó ṣẹlẹ̀ rèé àfi tí bàbá yẹn bá wá fún wọn ní ẹ̀rọ ẹ̀ náà fi ní lura wọn pa tí ò bá fún wọn ní ẹ̀rọ yẹn gbogbo wọn máa lura wọn pa síbẹ̀ ni tó bá ti lura wọn tán kú tó bá kú ẹnìkan ẹyọ kan tó kù yẹn á máa larí mọ́ nǹkan tó ti dà fi kú mi sá ṣe bá gbára yẹn ilẹ̀ Yorùbá náà ni ibo ló wà kò sí mọ́ ni. Àwọn tí wọ́n kó lọ ní ìfòsù yẹn wọ́n ti rù wọ́n lọ wọn ò tí ì rí wọn títí yìí o láti àná àti 7 PM lánàá ní sídẹ̀tì yẹn ti ṣẹlẹ̀ o. Kẹ́ ẹ wo ijú tí Fúlàní fi wá ń pa lórí ilẹ̀ wa. Àwọn eléyìí ò tún lọ sóko ká má sọ pé torí pé wọ́n lọ sóko ni wọ́n ṣe mú wọn nínú oko kì í tún sóko ibi tó ti fẹ́ lọ rà tó ti fẹ́ lọ tà ibẹ̀ ni wọ́n ń lọ o tí wọ́n tún ti dè wọ́n lọ́nà tó tún kó wọn lọ yìí o. Èmi nínú àwọn màmá tá à ń sọ wọ̀nyí ó lè má ní ju gbogbo tó fi ń ṣòwò òun lè má ju 100,000 àwọ̀ mọ́tò nínú ẹ̀ tó bá débẹ̀ ara tó fẹ́ rà á dì àtúnkò wá. Gbogbo ńdẹ́lò ní kó lọ sọ́jà ó lè má pé 200,000 wọ́n á wá kó wọn wá máa bèrè 10 million 20 million lọ́wọ́ wọn ní bonita Jesus Christ. Ẹjọ́ kí ni ká ti pe léyìí ẹ̀yin àgbààgbà ẹlẹ́wẹ̀ẹ́dì bọ̀tá bá tún ní ká wò náà ẹ̀yin kí lẹ́lẹ́ ń jẹ́ ẹ̀yin tẹ́ ń kidnap yìí ẹ̀yin x-men wọ̀nyí ẹ̀yin kidnapper ìkà tún nìyí mi ìbá má pè yín ní ìkà báyìí o mi ìbá má sọ pé ìkà nìyí tó bá jẹ́ pé ẹ bá wa gbé àwọn wíṣù ẹ bá wa gbé pásítọ̀
àwọn kìí dẹ̀ ṣe pásítọ̀ tí ò jẹ́ ká mú ẹ mọ́ pé pásítọ̀ tó ṣe ń ṣe business tó ṣe bẹ̀rẹ̀ business yẹn o àwọn business tó ti jọjú dáadáa nínú iṣẹ́ pásítọ̀ church tó lórúkọ dáadáa pásítọ̀ church tó lórúkọ ẹ bá wa gbé àwọn dádì jí o lóríṣiríṣi ẹgbẹ́ wọn àwọn náà ní security wọn lóríṣiríṣi bọ̀dẹ̀ ẹni kìíní ìdání ẹni kìíní yẹn ẹ lò ó kẹ bá wa jí wọn gbé bẹ́ẹ̀ tí ẹ bá wa pa wọn ẹ lù wọn dáadáa ẹ jẹ́ kí ojú wọn rí mọ̀ bó ẹ jẹ́ kí ojú wọn tọ́nà òun padà kán mọ nǹkan táwọn mẹ̀kúnnù ń là kọjá ṣebọ́n náà ò ní sọ̀rọ̀ ni oníkálukú wọn ń du orí ara wọn ẹ ń du orí yín ẹ ti gbàgbé pé ọlọ́run tó yàn yín sí ipò pé kẹ́ ẹ darí ó mọ ohun tó ṣe ọlọ́run á bí gbogbo yín ọlọ́run á bí gbogbo yín adékanyè ọlárẹwájú ó ní you are bad boy ọmọlúkà brọ́dà mi ilé ìwé sọ̀rọ̀ bad boy yìí báwo ló ṣe fẹ́ mọ nǹkan tí ẹ̀yin wọ̀nyí kojú brọ́dà mi kan ó ti ṣe díẹ̀ o brọ́dà mi yẹn á ròyìn fún mi tí ojú òun rí nígbà tí wọ́n gbé òun kì í ṣọ̀rọ̀ 20 I'm talking of around 2017 sí ni o ó ròyìn oye kìlómítà sí àwọn rìn ó láwọn rìn ẹsẹ̀ òun kọ ìrìn ẹsẹ̀ òun mọ́ tó bá ti rìn dẹ́lẹ́kùn kan ẹni tí ò bá ti lè rìn tán ti ní pé fẹ́ dáwọ́ àtàlẹ̀ wọn gbẹ̀gbọ̀n fún inú gbòyè pa àwọn máa pa sínú gbóngbẹ̀ ní ibẹ̀ náà dẹ̀ wọ́n á tún wá gbé sọ́bẹ̀ sí ọwọ́ àwọn tí ara àwọn tí wọ́n kó tó ti lo gbogbo síréètì tó ní wọ́n á gbé sọ́bẹ̀ fún wọn pé kán bìgì ilẹ̀ kán máa sin ẹni yẹn sí àwọn yẹn látún ogun ara wọn tán ti fi rìn wọ́n tún fi gbẹ́lẹ̀ wọ́n á nìkan sí wọ́n á wá gbébọn wọ́n gbé sí wọn létí ó yá máa dìgì ẹ̀ ẹni yẹn sọ fún mi kì í ṣe pé ó fi pàtàn o kì í ṣe pé ọ̀rọ̀ wọn ni wọn ẹni tó ṣẹlẹ̀ sí gangan ó sọ débi pé orí ọ̀fẹ́ ọlọ́run làwọn fi escape ọ̀nà tó dẹ̀ fi escape ni pé ìkan nínú àwọn bandits yẹn òun ló mọ̀ ọmọ help wọn ìyẹn ló sọ fún ọ bóyá ẹ máa sá ìyẹn dẹ̀ dà gbogbo dẹ̀ pá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  ìbọn yẹn pàpà bá wọn lára wọn ó pàpà bá ẹlòmíì nú wọn o bọ̀dọ̀ àwọn tó escape òun wà lára àwọn tó ṣàrírí yẹn sá lẹ́yìn tí wọ́n escape tán láwọn rìn káwọn tó já sí ojú títì ó ní òun gan gbàdúrà pé ọlọ́run jẹ́ kóun kú gan kóun tiẹ̀ kú wọn ò lè tí wọn ò ẹ̀yin sọ fún mi pé mo bad tí wọn ò bá gbé pásítọ̀ kán gbé GO kán gbé ọba kán gbé former governor kán gbé àmọ́ pé wọn ò lè rí current governor gbé wọn ò lè rí current senator gbé bọ̀ ẹni tó ti ṣe senator rí tó ti ṣe governor rí tó ṣe deputy rí tó ṣe speaker rí tó ṣe assembly rí tó ṣe rep rí tó ṣe minister rí tó ṣe ẹsẹ rí tí wọn ò bá máa gbé wọn eléyìí tó ti ṣe ẹsẹ rí ó sì fẹ́ ṣe minister èyí tó ṣe governor rí ó sì fẹ́ ṣe senate gbogbo wọn náà sì láǹbíṣọ wọn fẹ́ kúrò bẹ́ẹ̀ torí tí wọ́n jẹ tí wọn ò bá máa bá wa gbé wọn kọ́ bá wa yọ ojú wọn kan sọ́hún kọ́ bá wa hàn gé ojú wọn yẹn síbẹ̀ tàbí kán gé apá wọn kan sọ́hún kán bá wọn rò sí ẹ̀ kán fún wọn jẹ kán gé apá wọn kankan sún kán wá fi ọwọ́ kejì kán máa fi di apá wọn yẹn níbẹ̀ tí ojú wọn ò bá rí bí yẹn wọn ò ní mọ tí ẹ̀yin aráàlú tẹ̀ là kọjá ẹ̀bẹ̀ ní kí gbogbo yín máa bá wa bẹ̀ àwọn bọ́ndìtì wọ̀nyí ẹ máa bá wa bẹ̀ àwọn tẹ́rọ́rìsì wọ̀nyí pé ká má kọlu ìlú mọ́ ẹ bá wa ṣọ́ àwọn tó dá ń sọ wọn ẹ bá wa ṣọ́ wọn dáadáa ẹ ṣọ́ wọn dáadáa ẹ mú wọn tẹ́ bá ti rí former senator ẹ mú ẹ má jẹ́ kó padà wá lódindi mọ́ tẹ́ ẹ bá rí former rẹ ẹ ṣe sí ẹ má jẹ́ kó padà wá lódindi ẹ gé etí ẹ kan kó di ọ̀nà dà tàbí kẹ́ ẹ yọ ojú ẹ yọ ojú ẹ tàbí kẹ́ ẹ gé apá ẹ tàbí kẹ́ ẹ bá wa gé ẹsẹ̀ ẹ má jẹ́ kán wá lódindi ẹ̀yin kidnapper ẹ̀yin bandits terrorist ẹ̀yin là ń pè ẹ jọ ẹ̀bẹ̀ táwa ń bẹ̀ yín nìyẹn kò sí táwa ní tẹ́ bá kàn wá ń kó irú àwa wẹ́ẹ́kan fìyà ń jẹ wá ní àlówó kẹ́rin wé bandit kan bí kidnapper kan gbẹ́rù mi báyìí èyí jẹ́ kó kàn fẹ́ fìyà jọ ibẹ̀ lọ́jà mi á dẹ̀ kú sí jẹ́jẹ́ torí kò síbi níbo ní fẹ́ rí mílíọ̀nù tí mo fẹ́ gbé lẹ̀ fún mo kàn jẹ́rìí ìran Yorùbá kàn ní mú kọ́pọ̀ sílẹ̀ ìṣẹ̀dá ni ó yá ẹ̀fọ́n sí gbó kẹ́ máa wá kiri bí jẹ́ ti ń wá kiri yẹn pé àwọn ti wò pé eléyìí wọ́n ń wá kiri pàápàá wọ́n ti ṣe
ẹ má gbé àwọn àkóso tá a ní àwọn tí mò ń sọ fún yín ni kẹ́ ẹ bá wa gbé káwọn gan lè fi ilé ẹ̀ kán mà tí wọn ò bá gbé wọn sàmọ̀ wọn ò lè mọ rírì ìyà tọmọ Yorùbá ń jẹ. ẹ wo ohun tó ṣẹlẹ̀ ládé Akínyẹlé, ẹ wo wàhálà wọn ṣebí tó ń lọ sí tí mo sọ fún yín ti ṣáṣá níbi tí mo ti tẹ̀lé wọn lọ tó ń tẹ́ fìtínà ẹni ẹlẹ́ni mo sọ fún yín mo fẹ́ wọn ti rí bí bísínẹ́sì wọn the same thing làwọn ọmọ Ìgbò bó o bá dìde sí tó lọ fẹ́ máa ta spare part Ìgbò àwọn ẹ̀jẹ̀ kó yẹ pé bísínẹ́sì àwọn ẹni ò lè ṣe é bó o bá dìde tó lọ fẹ́ ta building materials wọ́n rí ẹbí threat wọn àwọn wọn ò lè ṣe é bísínẹ́sì wa ni wọ́n ti rí gbogbo bísínẹ́sì nílẹ̀ Yorùbá bíi tiwọn the same thing làwọn Fúlàní yẹn tó ti ṣe báyìí àwọn ẹgbẹ́ yẹn tún lọ ní gbọ́ òun ò lọ daran nínú gbọ́ òun ò lọ ṣoko nínú gbọ́ ibi ìjẹmọ́ ní Fúlàní tó ti ń gbógun ti wọ́n yìí ẹ̀yin Yorùbá dẹ̀rẹ̀ oníkálukú dẹ̀ ṣe kí ni àfọwọ́dẹ̀rẹ̀ kí tó máa lọ sẹ́ mo tún ní mẹ́sẹ̀jì kan fún yín mẹ́sẹ̀jì yẹn ó papọ̀ mọ́ nǹkan tí mo ní kábíyèsí yẹn pè mí fún nígbà tí bàbá pè mí mo dẹ̀ sọ fún mi bàbá mò ń bọ̀ ó ní kan báyìí ló ń fẹ́ ṣe mo dẹ̀ sọ fún wọn mo ní bàbá kábíyèsí sà adé apẹ́ lórí mo ti ń tẹnu mọ́ ti pẹ́ ẹgbẹ́ agogo síta ẹlú agogo gbọ̀ngàn ẹ pé gbogbo ìlú ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ ìlú kí wọ́n wá volunteer ara wọn sílẹ̀ káwọn ọ̀dọ́ là ń gba ọ̀dọ́ tó dára ẹ̀ lójú kí wọ́n volunteer ara wọn pé àwọn ready tó bá ti wá ṣe yẹn ẹ wá pé gbogbo àwọn ọdẹ ìlú àwọn ọdẹ ló mọ inú gbó ẹ pè wọ́n tẹ bá ti wá pa àwọn ọdẹ yẹn tán ẹ wá pa àwọn oníṣègùn gbogbo àwọn olóògùn ẹ jẹ́ kán fortify gbogbo àwọn ọ̀dọ́ yẹn kán sè wọ́n jiná èyí tó bá yẹ kán gbé sínú ìkòkò kán sè kán sọ di ọkùnrin 14 ọkùnrin 15 kẹjẹ kán lọ fèsì àwọn pípù yìí ẹni wú ẹ̀ tó bá ti rí wọn ẹ fúlọ̀ṣì wọn jáde the same thing ni mo tún sọ fún yín ọ̀hún tí mo sọ fún ọba yẹn òun ni mo sọ yìí o mo ti sọ lórí program many times the same thing yẹn ni mo tún repeat báyìí fún ẹ̀yin ará Fòsàn àbí Fòsàn lẹ́lẹ́ǹjẹ́ mo sọ fún yín báyìí ẹ̀yin tí wọ́n kó àwọn èèyàn l'Ondo state gbogbo ẹ̀yin ìlú gbogbo ẹ̀yin community pátá l'Ondo state ẹ lọ fortify ara yín ẹ lọ kó àwọn ọ̀dọ́ yín tó wọ́n rẹ́dì ẹ̀yin kábíyèsí ẹ̀yin àgbààgbà ìlú ẹ̀yin olóṣèlú ìlú lẹ́ẹ̀jẹ̀ kan sí kankan kọ́sà ti máa tẹ̀lé yín lẹ́fẹ́ ẹ wá sílùú kẹ ṣe mítì pẹ̀lú ọ̀dọ́ kẹ bá wọn sọ̀rọ̀ bí security ìlú ṣe máa tight àfi kẹ wá sọ fún wọn máa kọ́lé ilé alájà 10 fún yín máa ra mọ́tò fún yín agodo this agodo that. brọ́dà wa ti kọrin Démọ́lá Susi báwo ló ṣe kọrin yẹn ó ní mo ti kọjá ní tí olóṣèlú lè máa tẹ o ó ní mẹ́sọ̀dá mẹ́sọ̀mùgọ̀ mẹ́sọ̀dá mẹ́sọ̀dá mẹ́sọ̀mùgọ̀ mẹ́sọ̀dá wọ́n wá wo tó yíyan wo mú gbà yóò hàn lọ ọ̀bọ kan yóò kú ìdán rẹ̀ ọmọ jìbù ẹ̀wà rìn. You can fool some people sometimes, but you can never fool all the people all the time. Ìwé mú mi pé mẹ́sọ̀dá oyin yẹyẹ àwọn ìkálẹ̀ ó máa yé wọn. Ó lọ́wọ́ kì í ṣe nídìí òun òun ṣe ẹ̀dà. Mo ti wá o ti sọ dídùn máa sọ̀kè dílẹ̀ máa ṣomi máa ṣọ̀nà máa ṣe mọ́tò máa ṣe tọ̀hún fún oyé ìtàwọn olóṣèlú ìtàn fi ń tan àwọn ọ̀dọ́ wa nìyẹn. Màá fún yín níṣẹ́ màá fún yín nítọ̀hún àṣẹyìnwá àṣẹ. Wọ́n tẹ̀lé náà bẹ́ẹ̀ o mo tẹ̀lé odidi sẹ́nétọ̀ fún odidi ọdún 12 mi ò lè 100,000 ni mo lè sọ yín pé mo this is a person tí wọ́n lù mí nítorí ẹ̀ wọ́n lù mí mo lù sí contract mo jẹ ìyà nítorí odindi sẹ́nétọ̀ for 12 good years ó di nínú láìfù mi kó tó di pọ́lọ́ òun la ojú mi pé ọmọ lúkà Yorùbá nation yìí máa lọ́nà kí n tó bọ́ síbẹ̀ kán lè mi ò bọ́ síbẹ̀ má sì máa káwọ́ sókè fún kò ní ṣe gangan kò rẹ́ni àti ṣe torí ẹni tó bá fẹ́ ṣe nǹkan nínú ayé ẹ o ò ní tẹ̀lé fún dídí ọdún 12 kó má dẹ̀ sọ pé o déyàn kó má lè empower ẹ kó mú 1 million kó sọ pé ó yá gbà lọ fi ṣe tó bá fẹ́ ṣe bó jẹ́ ṣọ́ọ̀bù ni lọ fi máa ta
at least as at 2018 2019 kò sí olóṣèlú tó bá fún ẹ ní 1 million wàá ṣí ṣọ́ọ̀bù nínú ẹ̀ 1 million ìsìn ní 1 million ti di yẹ̀yẹ́ because gbogbo nǹkan tí wọ́n fi 1 million ṣe nígbà yẹn ó ti di times 3 times 4 báyìí nǹkan tí wọ́n ń tà ní 1 million nígbà yẹn ó ti di 4 million báyìí mọ́tò tí wọ́n ń tà ní 1.7 million as at 2017 mọ́tò yẹn báyìí is 16 million 17 million not báyìí. What are we talking? Olóṣèlú máa tàn gbogbo yín ni a máa tàn yín bó ṣe tàn mí for good 16 years 12 years rather. Ọlọ́run tó já mi bà lọ́wọ́ ẹ̀ kójú mi tó láì pé àwọn ọmọlúkà àgbà máa ń lọ lórí yẹn. Ẹ kó àwọn ọ̀dọ́ yín jọ ẹ kó wọn jọ ẹ dì wọ́n lámùrè kẹjẹ kan bọ́ síta wọ́n jà fún ìlú yìí. Tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ Fúlàní á máa wọ̀lú wọn máa pa yín ògo ìlú yẹn wọn á máa pa ọmọ tó yẹ kó jẹ́ ògo fún ìlú wọn á pa. Ẹ kọ ọ̀nà ẹ̀sẹ̀ ni tó ń sàmì sórí pé ọmọ ológun ni bí o débi tẹ́ ti máa lọ jù sínú kéèjì kọ́wọ́ ayé má bàa ká ẹ lè mọ̀ àtọmọ tó máa yọ lórí burúkú àtọmọ tó máa yọ lórí ire kò sẹ́ni tó kọ́ sí gbèjú pé ẹ wo torí mi o ọmọ lórí ire lélẹ̀ àbọ̀mọ lórí ibú lélẹ̀ kò sí gbogbo wọn náà lẹ́mọ̀ máa bírèdì papọ̀ títí títí bàtọ́ náà bá sọ pásìkò ti tó oníkálukú ayọ́ píìkì tó fẹ́ píìkì láyé. Táìmù mi ti lọ I'm ramping up mo ti sọ ilé ìfún yín ẹ̀yin takíyẹlé mo mọ́nítọ̀ yín o mo mọ́nítọ̀ yín dáadáa tí bá ti ń parí ètò báyìí máa gbé Ìbàdàn straight pé kí ni ibi wọn náà bọ̀rọ̀ Akínyẹlé yẹn dé tó bá gbé Ibrahim Adébísí tí wọ́n bá gbé lọ ikú pa gbogbo yín tẹ́ ẹ bá gbà tó gbé lọ ẹ dàrú ẹ jẹ́ kó di wàhálà kí n gbọ́ pé wá Yorùbá ti ń ṣá Fúlàní o Fúlàní ti ń ṣá Yorùbá tó bá ti débẹ̀ ó ti tán ẹ ṣáà jù alágo gbọ̀ngbọ̀ngbọ̀n ó parí ẹ̀jẹ̀ tó ti parí ẹ̀kan ṣáàjẹ́ ká gbọ́ bóyá ká bẹ̀rẹ̀ láti bẹ̀ àwa tó kúkú àbí tá a ti máa bẹ̀rẹ̀ gan tẹ́lẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tíjọba bá láwọn ò ní sọ̀rọ̀ ẹ jẹ́ káwa náà fọwọ́ ara wa tó wà ara wa ṣe kò jù bẹ́ẹ̀ lọ Ọmọlúkà ni mo jẹ́ thank you and God bless you mo dúpẹ́ lọ gbogbo yín pápá pé ètò ẹ bá mi pín ẹ bá mi ṣe ẹ kò ní bàjẹ́ fún yín ẹ ní ṣàṣetì láṣẹ Èdùmàrè ìwọ tọ́lọ́run bá bless rántí láti fi nǹkan ránṣẹ́ ká bá ẹ fún àwọn èèyàn ní December yìí kan fi gbàdúrà fún ẹ 50,000 100,000 200,000 whatever you have let's gather it àwọn kan wà débi ń pa tíyà ń jẹ tí wọ́n nílò ìrànlọ́wọ́ ẹ bó o bá ṣèǹdí ẹ tá a fún wọn láì tí ẹ gba àdúrà bí mọ̀tàn bá ti fẹ́ jẹ́ ìṣẹ̀dá wọn ń súre fún yín people were suffering àwa tá a súnmọ́ aráàlú àwa la mọ̀ ìyà ń jẹ àwọn èèyàn ebi ń pa bólóbóló sáwọn èèyàn wàá rí géńdé baálé ilé oníṣẹ́ lọ́wọ́ o kì í ṣe pé kò ní ṣùgbọ́n torí pé tó gbà yẹn kò dé ìlàjì bùkátà ayé ẹ̀ wàá rí tá a máa sá láńgbá nítorí 1,000 wọ́n kó 5,000 fún wọn papọ̀ pé ó yá gbogbo yín ẹgbàá ẹ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ìlú ẹ̀ṣẹ̀ tira wọn torí 5,000 naira gbogbo ohun tó dẹ̀ fẹ́ kan nínú 5,000 yẹn ó lè má ju 500 naira poverty ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó fẹ́ lu ẹnì kejì ẹ̀ tó lóun máa fẹ̀ṣẹ̀ yọ eyín ẹnì kejì ẹ̀ torí 500 naira wá imagine láì jà láì yọ ẹ̀ṣẹ̀ kó wá fún irú ẹni yẹn ní 5,000 tàbí fún ní 10,000 pé ẹ gbàsà tàbí mọ́mì yẹn kẹ́ ẹ kó sọ pé gbà pé mọ́mì ẹ gbà tó gbà tinútinú tayọ̀tayọ̀ wá imagine bó ṣe bí ìṣẹ̀dá ẹ̀ ṣe máa gbàdúrà fún yín mo bẹ̀ yín o Ọlọ́run á pèsè fún yín ẹ gádà ẹ 50,000 100,000 tí bá tún ti fẹ́ fún wọn màá tún ṣe é màá gbé sí live gbogbo yín lẹ tún máa rí wò that is my plan for this December tó bá ti mọ̀ pé o ready jẹ́ kí n mọ̀ I will send you the account tá a máa gbà sí separate tún mẹ́ wàá tún fi síbẹ̀ tá a bá ti gádà ẹ màá ṣe màá lọ gbà ní cash àkóso envelope àmà fún wọn màá ṣe fídíò gbogbo yín tún máa rí that is me ẹ múnú àwọn èèyàn dùn lọ́dún tó ń fẹ́ ṣe yìí o ẹlòmíì ti di ẹdun arinlẹ̀ nítorí economy
orílẹ̀-èdè tó ti mẹ́ẹ̀ kò sí kankan ẹlòmíì kò lè yé yín tí ọba wa súnmọ́ aráàlú amíkù pẹ̀lú à ń wọnú wọn lójoojúmọ́ àwa la mọ̀ tó ń ṣẹlẹ̀ ẹ̀yin ò mọ̀ ọlọ́run àmọ́ gbọ́wọ́ yín sókè ojú òní ẹ̀ẹ́dì rógun àpadà sẹ́yìn mọ́ láṣẹ olódùmarè jésù olúwa wa àmín. pín prógráàmù yìí ọmọlúkà ni mò ń jẹ́ pín kọjáde pé ìbùkún ni fún orílẹ̀-èdè mi orílẹ̀-èdè yorùbá kọjáde. èyí náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.